lẹ́yìn òjì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Musilight mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Musilight àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run nípa ìṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. ó ní bàbá bá ń lo ìlànà nábì láti fi ṣe ìṣẹ̀mí wa ká tó gbé ìgbàgbọ́ òdodo. bọ́ọ̀ bá wáyé tí ìlágbára àti lò má bú àwọn tí wọ́n ń lò ó, má sọ̀rọ̀ sí wọn, sì nígbàgbọ́ pé ní tí wọ́n ń ṣe yẹn dáa jù yìí tí wọ́n ń ṣe lọ torí pé tí wọ́n ló yọ dábì nábì ṣe. bọ́ọ̀ kó jẹ́ báyìí nísìn summa la yajidu fi anfusihim harajan thumma qadayta wa yusallimu taslima. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní rí nǹkan kan tó dáa nínú àlámọ̀rí wọn ju èyí wà nábì bá ṣe lọ, wọ́n á gbà lẹ́ẹ̀kan náà. ṣẹwárí táwọn akánà Muhammad sí dáǹsọ̀ tó dé ọ̀dọ̀ wa yìí àwọn sàábé wọ́n gbà wá. ìyẹn sọ́ọ̀dọ̀ ọ̀ràn ọyàn fáwa mùsùlùmí láti nífẹ̀ẹ́ àwọn sàábé pẹ́, ó sì sọ́ọ́dẹ̀ èèwọ̀ fáwa mùsùlùmí láti kan sàábé kan lábùkù. torí pé tó o bá ti kan sàábé lábùkù tó o pè wọ́n lónírọ́ tó o yẹpẹrẹ wọn, in tó ń sọ ni pé wọn ò dúró dédé pẹ̀lú ànábì, in tó ń sọ ni pé gbogbo ń tán gbà wá lọ́dọ̀ ànábì náà ò dáa. ìyẹn náà lè mú ẹkọ ní Islam. ẹ jẹ́ n ka hádísì méjì yìí fún wa. ànábì ní la tasubbu ashabi, ẹ gbọ́dọ̀ fẹ́nu yẹpẹrẹ ẹnu yẹpẹrẹ má fi pé àwọn sàábé mi o, àwọn sàábé ẹ má bú wọn o. Yorùbá máa sọ̀rọ̀ kan, Yorùbá sọ pé wọ́n bú bàbá rẹ̀, wọ́n bú ìyá rẹ̀, ó wá sọ pọ́jọ́ ọkùnrin ò tí ì pé. Yorùbá sọ pé jọ́ náà ló pé ọyẹ́ ni. ẹ wá wo tí Islam sọ fún wa ń pa yín, ẹ wo tí Islam sọ fún wa ń pa yín. Islam sọ fún wa pé látòrí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ànábì ní man sabba aba akha faqad sabba aba. ẹni bábú bábú ń bàbá kó ń bàbá mọ̀ bú ti ẹ̀ padà bàbá ara rẹ̀ lógún. yóò bá wọn yìí èmi nísìn kẹ́nìkan bú bàbá mi gbọ́dọ̀ bú bàbá ti ẹ̀ padà, mi sì gbọ́dọ̀ bú padà ní ma wòrán ní. ànábì ní tó bá ti bú ti ẹ̀ padà wọ́n kọ̀kọ́ lẹ̀ fóun ni pé lágbájá ọmọ lágbájá ó bú bàbá ara rẹ̀. so ti bẹ́ẹ̀ nísìn mọ́ fèsì ṣe pé bàbá wa ni ẹni tó bá bàbá wa ànábì ní àmọ́dáhùn kákan fi ilẹ̀ ni wọ́n ti kọ́lẹ̀ pé òun ti bú bàbá ara rẹ̀. ẹ wá wòye tó sọ pa àwọn sàábé, ó ní la tasubbu ashabi, àwọn sàábé mi wọ́n èé ṣẹ́gbẹ́ bàbá ńlá bàbá yí o. in tí wọ́n fi ju bàbá ńlá bàbá yí lọ ni wípé ẹ gbọ́dọ̀ bú wọn. ẹ wá wò faman sabbahu, ẹni bá wá bú wọn. ẹ máa bọ́ ṣe àfẹ́ bí ìtànújú bàbá rẹ̀ lọ rẹ̀ o. ṣé ọmọ wípé bí wọ́n bá bú bàbá rẹ̀ ànábì ní ọmọ sọ̀rọ̀, wọ́n ti kọ́lẹ̀ fún nǹkan bú bàbá tiẹ̀. ẹwọ́ àwọn sàbẹ̀lẹ̀ pọ̀kọ́ àwọn sàbẹ̀ ìjẹ́ bàbá rẹ̀. faman sabbahu, ẹni tó bá wá bú àwọn sàbẹ̀ fa alayhi la'natullah, ọlọ́wọ́ ọmọ gbèsè pè lálìkẹ́ àmọ́. èpè gidi látọ̀dọ̀ ọlọ́run yóò máa wá sórí ẹni tí ó bú sàbẹ̀. wal màláíkà, gbogbo àwọn màláíkà ò ní dákẹ́ níjọ́ tẹ́lẹ̀ kan bá ti bú sàábé báyìí làwọn màláíkà máa rọ ojú èpè lónìí. wan nasu ajma'in, gbogbo àwọn èèyàn tá ń bẹ láyé èpè ló yá máa gbẹ́nu iṣẹ́. káwá sọ pé àwa ṣépè, iye òǹkà wa tá ń bẹ lálé nílé èèyàn, èpè òǹkà wa ni wọ́n dájọ́ tí ó lọ́pọ̀ nìkan lóò fi gbọ́dọ̀ bú sàábé. ẹwọ nǹkan ẹwọ Ànábì ní la yaqbalu Allahu minhu sarfan wala adlan, gbogbo orú iṣẹ́ eré tó wù kí ẹni bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ ní ìgbà ẹni bá bú sàábé.
bó kírun Ọlọ́run ò ní gbà, bó gbààwẹ̀ Ọlọ́run ò ní gbà, bó yọ sàká Ọlọ́run ò ní gbà, gbogbo tó wù kó ṣe láyé Ọlọ́run ò ní gbà. ṣẹ́rí bá àgbọ̀dọ̀ búsà ní ẹ̀yà tó káàdì sí ilé tó sì mọ̀ pé àwọn tí wọ́n gba ìlànà ànábì wá fún wa ẹnu àbùkù kankan ò gbọ́dọ̀ dọ́dọ̀ wọn. ẹwẹ́ lẹ́yìn ànábì ní láti sọ́pù àsàhábì, ẹ má bá àsàhábì èmi o, ẹ má bú wọn o. fa innahu yaji'u qawmun fi akhir zaman yasubuna àsàhábì. ànábì ní tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé tí òpin ayé bá ń dé, àwọn ọjọ́ kan ó dé wọn ní níṣẹ́ méjì ju kí wọ́n máa bú àwọn sàábé lọ. ẹ wá gbọ́ ń tánàbì ní ànábì ní lóòtù mà pé wòye tẹ́gbẹ̀ bàbá rẹ̀ tí àwọn pé tí wọ́n bá bàbá rẹ̀ ànábì láàgbọ́dọ̀ sọ̀rọ̀, ó bàbá ara rẹ̀ ni ẹwọ́n náà ẹni bá bú sàábé torí báwọn kan dé nígbẹ̀yìn ayé sàábé làwọn ọmọ ẹnu tí wọ́n máa bú. ànábì ní tó bá dìgbà náà àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ fala tusallu alayhim, ẹ má ṣàdúrà fún wọn. kò sáàmì àṣepè fún ọjọ́ mọ́ ní ká má ṣe àdúrà fún wọn. sallu ma'ahum, bí wọ́n bá ń kírun ẹ gbọ́dọ̀ kírun pẹ̀lú wọn. gbogbo ẹni bá ti rí tó kú sàádé tó bá ṣáájú òun ẹ kò lẹ́yìn ẹ̀. àdíìsì mò ń kà fún ayé fala tusallu ma'ahum, má gbà wọn kírun. kódà ẹni bá bú sàábé tó kọ̀nfàmù ẹ̀ tẹ́ ẹ bá wà nínú mọ́ṣáláṣí lè mọ́mù tó wà wájú yí òun òbú sàábé ń tẹ̀ṣẹ́ máa fẹ́rẹ́ kírun lẹ́yìn tiẹ̀, ṣùgbọ́n ó wá dúró lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ lórí irun kú ò lẹ́gbẹ̀ẹ́ tó rẹ́ni ó dúró tì yẹn ò nírun. tẹ́sìn wájú là ń sọ fún wa yìí. ẹgbẹ́ wọn kan wala tunakihuhum, má fẹ́ lọ́mọ bó bá bọ́ lọ́mọ òsì gbọ́dọ̀ fẹ́, má fẹ́ ọmọ rẹ̀, má sì jẹ́ ọmọ rẹ̀ ọfọ́mọ rẹ̀, má fẹ́ òun náà sì gbọ́dọ̀ fẹ́ wọn náà. sàábé ọ̀rọ̀ sàábé ẹ̀sìn wo mú kéèkéé àbá ẹ̀sìn wa ọmọdé sàábé kéèkéé o ṣàǹgbẹ́ òfin ọlọ́ tánàbí gbé kalẹ̀ fún wa látorí àwọn sàhábà bẹ́yàn bá bú sàábé àbá ó gbọ́dọ̀ fẹ́ kò sì gbọ́dọ̀ fẹ́ wọn náà bọ́bá bí ma má fọ́mà rẹ fún ń tẹ́sìn wá wí ni wala tujalisuhum, má bá jókòó ọmọ bá àkótí ẹ̀rànwọ́ náà má jókòó tí wọ́n ṣe jókòó tí wà in maradu ẹgbẹ́lẹ̀ ó dàtẹ́ni tó kú sàábé bá ń ṣàárẹ̀ fala ta'uduhum, má lọ wò ní ìwòsàn, má lọ wo ṣẹ́pọ̀ pẹ́ sin wa téèyàn bá sick ní ìsìn o gbọ́dọ̀ lọ wo lọ́sítù nínú tẹ́sìn wa tó sọ dojúṣe wa ní ká lọ máa bẹ̀rẹ̀ wa wo lọ́sítù fardu kifaya ní ìdá ọmọ bí ìbá sákọ̀tà ní bàákì báwọn kan bá ti lọ rẹ̀ kọ́ ní gbogbo wa lọ ma gbọ́dọ̀ ráwọn mùsùlùmí kan tí wọ́n máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ní tó bá bú sàádé o wá gbọ́kọ́ sàárẹ̀ o gbọ́dọ̀ lọ bẹ̀wò sàádé ipò wọn nínú ẹ̀sìn wa lágbára pọ̀ ẹgbọ́dọ̀ rẹ̀ àwọn sàhábà kò ṣe rí fín sàábé ànábì kò ṣe dìtẹ̀ ẹni bá dìtẹ̀ máa wọn sàhábà ara ayé ẹ fún wọn lágbó àgbó ni wọ́n mọ̀ tó rẹ́ni bá ń kó sàábé ò lè kó lórí ààrẹ yọ́ mọ̀ màgbó èèwọ̀ ní ẹgbọ́n àdísì mọ́ ka ẹni àwọn àdísì ẹlẹ́ àníwọ̀n lé èmi kọ́ ọmọ ń tú lọ́nà tó lè ànábì ló gbé kalẹ̀ lọ́nà tí ó rọ̀ àgbọ́dọ̀ mú sàábé ṣe ẹni pé mú sàábé fún rẹ̀ agbọ́nrin kan ni tó yọ ẹni tí bá ń bú sàábé pò nínú ẹ̀sìn wa òun náà fà gbogbo ẹni á fi ẹni tó bá bú sàábé gbangba náà ló ti sọ fún òun mọ́ kìí ṣẹ̀ṣẹ̀ tí yẹn dá ń kọ̀rọ̀ gbangba ní yóò lóhun òkú mọ́ ọ̀dára wa jọ náà gbogbo tí mo wíjẹ̀ ló mọ́ kó jẹ́ ọ̀dára wa ní kọ́rọ̀ ti wúbẹ̀ lórí náà nísìn a sì gbà lẹ́ẹ̀kan náà àtà ibòmìnà zambi kamara ṣùgbọ́n kẹ́yàn wá sọ fún wa pé ọ̀bọ̀ ń bá mú sàbí òun gbé
àdẹ́ni burú kọ́ lóhun òkú mọ́ á sì bàbẹ́ káfẹ́ sàbẹ́ dẹ̀dẹ̀wù rẹ̀ sàbí ànábì dẹ̀dẹ̀wù rẹ̀ ó dá nísìn bí mo ti dúró yìí nísìn máa mi ń bẹ lẹ́kọ̀ọ́ kẹ́nìkan wá pè mí lórí fóònù pé ìgbà tí wọ́n bàbá báyìí àbí bọ̀dá báyìí kọjá lọ níwájú sọ́ọ̀bù ọmọ rẹ̀ ó wá ní màmá dẹ̀dẹ̀wù rẹ̀ ní máa mi ní ọgbọ́dọ̀ sọ̀rọ̀ jẹ́ pàpẹ́ tí wọ́n bá ti kú mùsùlùmí ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n èyí mẹ́ni máa mi bí máa mi ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ní ẹ̀ tó ní àbá bú mùsùlùmí ọgbọ́dọ̀ sí kíni sọ̀rọ̀ yọ́ máa wò ní especially ṣùgbọ́n èmi ni máa mi bí nǹkan fẹ́ni náà sí kóòtù ọlọ́run lẹ́ẹ̀fìrí gbogbo àwọn tí wọ́n bú máa mi ẹni pé ìdáhùn ìwé ìkankan ṣùgbọ́n bí ìṣe dáhùn ọlọ́run ń bá mi dáhùn ẹ̀yin náà sì rí sí ẹ̀ torí ẹ̀ ó kọ tí wọ́n bá lè pé bàbá rẹ̀ kínú rẹ̀ dùn wọ́n pè sáábé o kí wọ́n pè bàbá rẹ̀ ní ìsìn kan wá fi elétekéte kún wọ́n ni ha tẹ́rí bàbá Jamiu elétekéte ni wọ́n kí ẹnìkan wá sọ pé ní tó wípé fún bàbá Jamiu kò bú bàbá Jamiu tó kì í lé wọn nu kéèyàn rí ní ìsìn kó wá ní ìmọ́bò fún màsán dẹ̀dẹ̀wù rẹ̀ ni tó kì kò yí ẹ̀sọ́nù gbọ́dọ̀ kó ṣe bá ní ìsìn ẹni bá wá bú àwọn sàádé sẹ́nitọ̀dọ̀ wà ìwá símpù bó ogún mi gbé èmi ò ní gbìn kankan ẹni tí ẹ̀ṣẹ́ ìpè ńlá lábí orí múgbàrí ni mo ti ní mo yọ̀ǹda rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n bí àwọn abúsà àdé tẹ́ ẹ bá yọ̀ǹda rẹ̀ yìí tẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ náà mùsùlùmí ní ò pé ayé yọ̀ǹda ẹni tó bá búsà àdé á dúró ti lọ́rùn tí ó fi jáwọ́ ńbẹ̀ ayé sì fìfẹ́ ṣe bí ìyá rẹ̀ bá búsà àdé ọ́tàkù bí bàbá rẹ̀ bú ọ́tàkù tó máa sọ pé àfá àwá búsà àbé àgbọ́dọ̀ sọ̀rọ̀ bá àfá àbá búsà àbé àtàkù bí lè mọ́mù wá búsà àbé àtàkù bábúrò wá búsà àbé àtàkù ànígbà torí pẹ́tẹ́ ẹ bá fi gbà gbogbo yín ni mùnáfìkì tọ́lọ́run lè mọ́ ìyọnu sí tó bá dàbí kí á mọ́ lọ a mọ́ dìfẹ́ndì àwọn sàábé lọ àwọn tí wọ́n dìfẹ́ndì ànábì níjọ́ tí wàhálà wà àwọn sàábé tí ní ìkú sógun nù wọn torí ànábì ìmí ò níyàwó mọ́ nù wọn torí ànábì ọmọ ẹlòmí ìkú nù wọn torí ànábì ìran ẹlòmí parẹ́ nítorí ànábì wọ́n daláì ní bàbá mọ́ nítorí ànábì wọ́n daláì ní ìyá mọ́ nítorí ànábì wọ́n daláì nílé mọ́ nítorí ànábì wọ́n kọ́kọ́ lu wọn wọ́n kó mọ́kànlá Mádínà wọ́n ti yàwó lẹ̀ wọ́n ti ya wọn lẹ̀ wọ́n ti bàbá wọn lẹ̀ wọ́n ti ràn wọn lẹ̀ ìmí ọ̀ padà dé ní mọ́bàrà rẹ̀ subhanallah ìgbà tọ́lọ́ bẹ́ẹ̀ kì wọ́n ẹwọ́ kì kan tọ́lọ́ ń kì wọ́n náà Qur'an ànábì lọ́lọ́ bẹ́ẹ̀ kì ó wá fàwọn sàábé kí ànábì sàábé tẹ̀ ń bú nìyẹn kò tí ẹ báyìí ní ìsìn ànábì lọ́lọ́ bẹ́ẹ̀ kì ànábì ní Muhammadun Rasulullah ọlọ́run introduce ẹni tó bẹ́ẹ̀ kì ta ló bẹ́ẹ̀ kì àdá Muhammad ọlọ́run ní walladhina ma'ahu àtàwọn tí wọ́n wà pẹ̀lú ànábì àwọn sàábé ashiddahu 'ala al-kuffar àwọn sàábé wọn èé gbojú bọ́rọ̀ bá débi páwọn ọ̀tádé wọn kojú ànábì wọn ní gbojú bọ́rọ̀ ruhamahu bainahum ẹ wà rí wọn tẹ́ ẹ bá rí wọn wọ́n láàánú lọ́dọ̀ ara wọn ẹwọ̀gbà sáwọn tá a bá lójú ogun lẹ́ẹ̀kọ́kọ́ ní tí wọ́n dìfẹ́ndì ànábì àwọn lọ́dọ̀ àrin ara wọn tí ń fún fara kínra wọn ẹ̀ tarahum ruk'an sujada àwọn sàádé gbogbo ògbàlẹ́rì wọn lẹ́ni tí ń ṣe ìbádà simahum fi wujuhihim min athari sujud kò sígbà tẹ́ẹ̀rí wọn tẹ́ẹ̀lẹ́ báyìí mọ́lẹ̀ ìsinlọ̀ lójú wọn tí wọ́n ròyìn bàbá jẹ bẹ́ẹ̀ máa yà bàbá jẹ wà ní Kùránì dhalika mathaluhum fi Tawrat wa mathaluhum fil Injil àwọn sàábé ẹ jẹ́ kí n sọ àdúrà kan tánà bí ṣe fáwọn sàábé ká parí túbà tó ní ibi ọlọ́run àfẹ́dé ní àkàntínú ìjọ mẹ́jọ nígbà tí wọ́n fẹ́ jẹ ogun Khandak ogun tí wọ́n fi gbẹ́kù tó ní Mádínà tí wọ́n fẹ́ jà
tí Salman al-Farisi radiyallahu ta'ala anhu tó wá dámọ̀ràn fánàbì pé ha èmi ní experience kan àwọn ọ̀tá tí wọ́n ń bọ̀ wá tí wọ́n ń kógun bọ̀ wá yìí ẹ̀jẹ̀ agbẹ́ kòtò dè wọ́n kòtò tí ó fẹ̀ tí ò ní ṣe é fò kòtò tí ó jè tí ò ní ṣe é kó sí tán bá débẹ̀ wọ́n padà war strategy ànábì sì gbà á wọlé àwọn sàábé tán fánàbì mọ̀ràn tánàbì gbà ni wọ́n mú Allahu Akbar ya subhanallah ẹwọ́n gan àwọn sàábé wọ́n wá kó tí wọ́n fi ṣiṣẹ́ wọ́n lọ bí tán ti fẹ́ gbẹ́ kòtò wọ́n wá ń gbẹ́ láàárọ̀ ibẹ̀ wọ́n ti kásùbà wọ́n ká ìlà bẹ̀ wọ́n ká lásàrí bẹ̀ wọ́n kìsà ibẹ̀ ibẹ̀ ni wọ́n ti ṣe kìyàmù lẹ́yìn wọ́n lọ lé wọ́n wà ń bẹ̀ ní gbogbo ọjọ́ tí wọ́n fi ń ṣe wàhálà yìí ibẹ̀ ni wọ́n ti ń jẹ tí wọ́n ti ń mọ ta ló lè ṣe bẹ́ẹ̀ wọ́n nù wá. ta ló lè ṣe bẹ́ẹ̀ wọ́n nù wá. ẹ wá wò Ànábì náà wá lọ bẹ̀ ó lọ kí wọn kú iṣẹ́ ló ń ṣe Ọlọ́run wá ní à mú jíjà wá kémi náà gbé díẹ̀ wọ́n ní ha ìwé sí Ọlọ́run ọ̀gbọ́dọ̀ gbé torí kí wọ́n má bàa ṣe wàhálà kí wọ́n kàn máa sọ̀rọ̀ Ọlọ́run fún Ọlọ́run fi wá wá tí ọ́. Ànábì wá wo wàhálà táwọn sàbẹ̀ ṣe ẹ wá wo àdúrà tánàbí ṣe fún Ànábì ní Allahumma innal aisha aishul akhirah faghfir lil ansar wal muhajirin. Ẹwọ́n gan kọ́ ọmọ gbọ́ mi ìmọ̀ kó ṣe pé wọ́n bẹ ilé yìí nìkan ló gbọ́ pánàbì sọ fáwọn sàábé tó ṣe ládùúgbà fún ẹnu bàbá ńlá bàbá yálà yá rẹ ọgbà fún ogun wọn. ẹ̀gbọ́n Ànábì ní Allahumma ìwọ Ọlọ́run innal aisha ká lo ìṣẹ̀mí tó dáa aishul akhirah ìṣẹ̀mí tá a bá lò lálùkì àmọ̀ nìkan lọ dáa táyé yìí ọ̀ dáa torí pánàbí wo ìṣẹ̀mí táwọn sàábé ń lò yìí ṣíṣẹ̀mí yìí ṣọ́gbádùn ẹ̀ ta ló jẹun kánú náà wọn ta ló mú un tó fẹ́ ta ló lè sùn lọ́dọ̀ ìyàwó ẹ̀ nígbà tó wù ú ta nínú àwọn sàábé kò sí wọ́n kàn ń jìyà fẹ́ sí ni wọ́n ń sọ́fà ni Ọlọ́run gbogbo ìṣẹ̀mí tí wọ́n ń lò tí wọ́n rí ìgbádùn láyé òun náà gbà gẹ́gẹ́ bí òjì Ọlọ́run pé kódà ìgbádùn táyé gan yìí ṣègbádùn Aishul akhirah ìgbádùn tàbíkì àmọ̀ nìkan ní ìgbádùn òun ni kó fún àwọn sàábé àwọn sàábé tánàbí ti bẹ lọ́wọ́ ìgbádùn àlùkì àmọ̀ fún tí kankan náà wọn ò ní lálàṣẹ lálùkì àmọ̀ ewu wọn gba ẹnu tiẹ̀ àlà ó di ẹnu ẹ ta lẹ́ni ọ̀hún ẹwọ́n mo dára fún àparí ẹ̀ Ànábì lọ́lọ́wọ́ fáàmù fèrè lílẹ̀ ansọ́r gbogbo àwọn ansọ́rù pátá gbogbo àwọn sàábé Mádínà pátápátá foríjì wọn Ọlọ́run má wo ẹ̀ṣẹ̀ wọn mọ́ má wo àṣìṣe wọn mọ́ má wo kùdìẹ̀kùdìẹ̀ wọn mọ́ bó bá dàbí kí á mọ̀ Ọlọ́run kó wọn sálì Jánnà. Ànábì ní wal muhajiri gbogbo àwọn muhajiri àwọn sàábé Mákà gbogbo wọn yányán láì fẹ́ nìkankan wọ́n lẹ̀ gbogbo wọn Ọlọ́run má wo àṣìṣe wọn má wo àmọ̀ṣe wọn má wo kùdìẹ̀kùdìẹ̀ wọn gbogbo omi tákù sí Ọlọ́run má wo dàwọn sálì Jánnà àwọn tọ́lọ́run ti tọrọ tánàbì tọrọ àforíjì fún ni wọ́n bú gbogbo ẹni bá bú wọn pátá abẹni Ọlọ́run jẹ́ wọ́n ó lè túbá bí wọn ọba túbá kan tó jáde láyé wọ́n fojú àánú wò wọn lọ aqulu qawli hadha astaghfirullaha li wa lakum.